àyè itikaf kì í ṣe ibi tá a ti ń ṣeré, kì í ṣe ibi tá a ti ń sọ ọ̀rọ̀ bọ́ọ̀lù. Itikaf kì í ṣe ibi tá a ti ń sọ̀rọ̀ òṣèlú, kì í ṣe ibi tí a ti ń sọ̀sọ́kùsọ. Ní itikaf kì í ṣe àyè tí a ti ń wo fíìmù, táwa gbé fóònù lọ́wọ́ tá a máa wo fíìmù. Mọ́sálásí náà bá ti ń kí jumat, ibẹ̀ ni kò lọ kó ti lọ ṣe itikaf tiẹ̀. Mọ́sálásí náà ti ń kí jumat tó fẹ́ lọ yẹn náà, wàá ṣèwádìí báwo lọ́ ṣe ń ṣe itikaf wọn, báwo lọ́ ṣe ń ṣe tahajjud wọn, kó má jẹ́ ibi tán ti ń ṣe tahajjudi. Ǹjẹ́ ní tó bá jẹ́ ìyàwó lílè lọ ṣe itikaf? A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. Adá ọpẹ́ púpọ̀ fún Ọlọ́run ọba àánú, ọba lágbára jùlọ. Gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ tí a ń bá bọ̀ lórí mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan àti àwọn iṣẹ́ tí ń bẹnu mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan àti àlùbáríkà tí ń bẹ ńbẹ̀. Nínú àwọn iṣẹ́ tó wà nínú mẹ́wàá ìgbẹ̀yìn yàtọ̀ sí Laylatul Qadri, lára náà ni itikaf. Itikaf yìí ó ní agbára púpọ̀. Kódà Nabi sallallahu alayhi wa sallam òun gan fún rẹ̀ a máa ṣe itikaf nígbà tó wà láyé. Gbogbo Ramadan tá Nabi gbà sallallahu alayhi wa sallam, Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam ló fi ṣe itikaf. Kí là ń pè ní itikaf? Òun ni kíyàn lọ ṣe ìkóraró sí ilé Ọlọ́run, sí mọ́sálásí. Kì í ṣe inú ilé o, kì í ṣe inú ilé o, inú mọ́sálásí. Torí wípé Ànábì ò ṣe itikaf rí inú ilé lẹ́ẹ̀kan pé nínú ìṣẹ̀mí ayé ẹ̀. Tó bá ń pé ó ṣe lẹ́ẹ̀kan péré nínú ìṣẹ̀mí ayé ẹ̀ ni kò bá dá. Àbá sọ pé ó ṣe rí lẹ́ẹ̀kan o, àmọ́ kò tún ṣe mọ́ ni o. Kò ṣe rí. Dábàá sọ pé bóyá inú ilé kan l'Ànábì lọ wà, ó lọ kóraró síbẹ̀ ní mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan. Rárá o, inú mọ́sálásí l'Ànábì ti ṣe. Kì wá ṣòun nìkan lọ ṣe, ó ṣe pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ àti àwọn ọ̀kọ̀ọ̀kan náà sọ̀hábà ẹ̀ náà radiyallahu anhum ajma'in. Ṣé wá rí àwọn èèyàn ti palẹ̀ mọ́ itikaf, kódà àti àwọn míì ti ń bẹ ní itikaf àtàwọn míì tó yẹ pé wọ́n palẹ̀ mọ́ àti lọ. Ọlọ́run jọ ohun tó ní kálukú wa bá lọ, Ọlọ́run jọ kó fi lé wa lọ́wọ́. Àyè itikaf tá a bá ti wà ń bẹ̀ kì í ṣe ibi tá a ti ń ṣeré. Itikaf kì í ṣe ibi tá a ti ń sọ ọ̀rọ̀ bọ́ọ̀lù. Itikaf kì í ṣe ibi tá a ti ń sọ̀rọ̀ òṣèlú. Itikaf kì í ṣe ibi tí a ti ń sọ̀sọ́kùsọ. Bákan náà ní itikaf kì í ṣe àyè tí a ti ń wo fíìmù, táwa gbé fóònù lọ́wọ́ tá a máa wo fíìmù, tá a tún máa fi disturb àwọn èèyàn míì, bóyá àwọn tí wọ́n sùn àbáwọn èèyàn tí wọ́n ṣe ìbádà lọ́wọ́. Rárá, kò sábúrú nu ká gbé fóònù wa dání lọ sí itikaf nítorí ìdí kan àti kejì. Ṣùgbọ́n tá a bá ti wọ itikaf báyìí, tá a fi jáde kó ní itikaf, silent la gbọ́dọ̀ fi sí, àbí ká fi sí vibration. Ká má gbàgbé inú mosque la wà, a gbọ́dọ̀ bá jẹ́ kí fóònù wa máa ring out nínú mọ́sálásí. Tá a bá dẹ̀ fẹ́ receive any call tán bá pè wá, á bọ́ síta láti lọ receive call. Tá a bá dẹ̀ ti receive call tán, á wọnú mosque padà. Torí a gbọ́dọ̀ máa fi tiwa fi ní àwọn tó kù lára, bóyá wọ́n ṣe ìbádà lọ́wọ́ àbí wọ́n ń sùn lọ́wọ́. A gbọ́dọ̀ máa fi tiwa ìrọ̀rùn tiwa ká máa fi inconvenience àwọn ẹlòmíì nínú itikaf. A gbọ́dọ̀ ṣe léyìí nínú itikaf. Lẹ́yìn wá àgbà náà, itikaf tí a fẹ́ ṣe yìí, a fẹ́ lọ ṣe lẹ́ni tó fẹ́ lọ ṣojú kòkòrò Laylatul Qadr ni. Oníkálùkù ló wá mọ ohun tó gbé òun lọ sí itikaf. Ẹlòmíì torí pé ó ń wọ́ ọmọ ni, ẹlòmíì torí pé ó ń wá owó ni, ẹlòmíì torí pé ó ń wá ayé ni, ẹlòmíì torí pé ó ń wá ayé àtàkìyámọ̀ ni. Oníkálùkù ló ní ohun tó dì sẹ́mi àtàníyàn tó gbé lọ sí itikaf. Ihun tó bá lọ tó torí ẹ̀ lọ ni kò mójútó. Àwọn ẹlòmíì lè wá bẹ̀ tó jẹ́ pé alágbàkò ni wọ́n á fẹ́ fi tiwọn fi kó bẹ́ẹ̀. Ìwọ tó mọ ohun tí ń ṣe ẹ́ tó fi lọ sí itikaf, lọ mójútó. Àti ọ̀sán itikaf àti òru itikaf kò ṣeré mẹ́. Kó o sì má gbàgbé o, ọmọ ìyá mi tó lọ ṣe itikaf, nítorí kó o má bá wà distracted, o sá fún distraction nílé, ló jẹ́ kó o lọ sí mọ́sálásí láti lọ kóra ró síbẹ̀. Kò wá yẹ kó o tún wá débẹ̀ náà kó jẹ́ pé distractions yẹn náà ni wàá tún máa welcome. O gbọ́dọ̀ fún rẹ ní time, o gbọ́dọ̀ fún rẹ ní program yàtọ̀ sí program tí wọ́n ti set kalẹ̀ fún yín ní itikaf. Torí mosque kọ̀ọ̀kan ló ní program wọn tí wọ́n máa ń ṣe lásìkò kọ̀ọ̀kan. So àsìkò tán bá dẹ̀ ti fi program kọ̀ọ̀kan sí nínú mọ́sálásí tó ti lọ ṣe itikaf, gbogbo ohun tó wọ̀ bá wù kó o dì lẹ́rù lọ́ngbò fẹ́ lọ ṣe, wàá fi nǹkan yẹn lẹ̀, wàá máa ihun tán bá ń ṣe yẹn náà ni wàá máa bá wọn ṣe. O gbọ́dọ̀ khalafa nǹkan tán bá ń ṣe ní itikaf tó bá ti ní ṣe pẹ̀lú ti sunnah tọlọ́hun àti tànábì Muhammad sallallahu alaihi wasallam. Khalafa tí mo mí ni pé kó o yapa sí ihun tán bá ń ṣe ní itikaf, kíjàn máa ṣe nǹkan papọ̀, kí wọ́n máa dá nǹkan míì ṣe. Ànábì sallallahu alaihi wasallam ó kọ̀ fún ọ tí ń ṣe khiyana nìyẹn, ó tí ń ṣe ìyapa nìyẹn. Torí wípé ibi tó ti lọ ṣe itikaf wọ́n ní rules and regulations tó máa fún yín.
a dẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé rules and regulations tó ní ṣe pẹ̀lú mọ́sálásí tí a ti fẹ́ lọ ṣe i'tikaf. Àwọn àsìkò tán bá wá filẹ̀ fún wa pé ká fi rest àbí ká fi relax, ìwọ lè mú àsìkò yẹn kí wọ́n náà fi bẹ̀ lọ́hùn fúnra ẹ̀, torí àsìkò yẹn ó ti jẹ́ free time for everybody, ìwọ wá lè utilize yẹn láti fi bẹ̀ lọ́hùn. Tó bá dẹ̀ jẹ́ pé táìmù kan báyìí náà fún yín pé ẹ fẹ́ jí lóru láti máa fi ṣe tahajjud, táìmù tí wọ́n bá fi ń ṣe tahajjud yẹn o gbọ́dọ̀ jókòó gbóhùn ṣe tẹ̀sùbà, o gbọ́dọ̀ jókòó gbóhùn ṣe tìláwà, ẹ máa jọ ṣe tahajjud yẹn ni. Kúkúrú ń bẹ̀ ni wípé ihun tán bá ti ń ṣe lápapọ̀ níjànmọ́ ní mọ́sálásí tẹ̀sí lọ ṣe i'tikaf, ìwọ ò gbọ́dọ̀ máa ṣe nǹkan míì tí yóò máa yapa sí nǹkan tí wọ́n bá ń ṣe. Àmọ́ tó bá ní pé ohun tán ń ṣe kò tẹ́ ẹ lọ́rùn, kò bá tiẹ̀ mu, àǹfààní wà fún ẹ kó pull out. Torí ẹ̀ la fi ń sọ fún wa wípé mosque tá a bá ti fẹ́ lọ ṣe i'tikaf yẹn kò gbọ́dọ̀ jẹ́ anyhow mosque. O gbọ́dọ̀ ṣèwádìí báwo náà ṣe ń ṣe i'tikaf wọn níbẹ̀, báwo náà ṣe ń ṣe tahajjud wọn níbẹ̀. Ibẹ̀ ni kó lọ kó ti lọ ṣe i'tikaf tiẹ̀, kọ́lọ́hún jọ kó gbà ní ìbádà. Ohun tí ẹnì kọ̀ọ̀kan wa tá a torí ẹ̀ lọ ṣe i'tikaf, torí yìí ò kí ń dédé lọ ṣe i'tikaf tí ò bá nídìí kan tó lágbára. Ohun tá a wá torí ẹ̀ lọ, Ọlọ́run kó jọ kó bíyà ẹ̀ fún wa, kọ́lọ́hún jọ kó fi wá ṣe kòńgẹ́ àánú rẹ̀. Wọ́n ní ìjẹ́ ní tó bá jẹ́ ìyàwó lílè lọ ṣe i'tikaf. Naam, ẹ̀rí ẹ̀ wá látọ̀dọ̀ ìyá wa Aisha radiyallahu anha. Ìyá wa Aisha wọ́n jẹ́ ká mọ̀ wípé Ànábì a máa ṣe i'tikaf nínú mọ́sálásí ní mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan. Ànábì wà lórí ìṣesí títí Ọlọ́run bá fi gbẹ̀mí ẹ̀, títí Ọlọ́run bá gbogbo ìṣẹ̀mí gbogbo ọdún tó fi gbàwẹ̀ ló máa fi ń ṣe léyìí. Tó bá ti di mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan a tún máa ṣe i'tikaf. Eléyìí ni ìṣesí tánàbì ṣe tọ́lọ́run fi gbẹ̀mí ẹ̀. Àwọn táwọn jẹ́ ìyàwó ẹ̀ náà a máa fún àwọn níyọ̀ǹda káwọn náà máa ṣe i'tikaf. Eléyìí túmọ̀ sí wípé obìnrin tó bá jẹ́ ìyàwó ilé ó lè lọ ṣe i'tikaf. Condition kan ló wá ní, condition kan ṣo tó ní ni wípé yóò gbà yọ̀ǹda lọ́wọ́ ọkọ rẹ̀. Tọkọ ẹ̀ bá ti fún níyọ̀ǹda fabiha wa ni'ma. Tọkọ ẹ̀ bá sọ pé kò sáyè náà ni o. Tọkọ ẹ̀ bá sọ pé má lọ náà ni. Tọkọ ẹ̀ bá ti fún yọ̀ǹda tọ̀ kò sáburú bẹ́ẹ̀. Ṣùgbọ́n èyí tó dáa jù ni pé àtọkọ àtìyàwó kí wọ́n jọ lọ ṣe i'tikaf, ó dáa púpọ̀. Torí gẹ́gẹ́ bí ohun tí Ànábì náà ṣe sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ ìyá wa Aisha tí ìyá wa sọ fún wa pé tó bá ti di mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan tánàbí bá ti ṣe i'tikaf, Ànábì ò kí ń fòru yẹn sùn rárá. Àìforú yẹn sùn náà wà àìkọ̀dọ̀ àhàlà, gbogbo àwọn táwọn jẹ́ ìyàwó ẹ̀ àtàwọn táwọn ń gbé lọ́dọ̀ ẹ̀ yóò jí gbogbo àwọn pátápátá ojúfò làwọn máa wà táwọn máa fi ń bẹ lọ́hùn, táwọn máa fi ń ṣe nàwáfíl láti fi wá ojú rere Ọlọ́run. Àwa bẹ lọ́hùn kọ́lọ́run máṣe ṣe ń rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa. Àwọn tó wà ń bẹ náà kọ́lọ́run jọ kó fi wọ́n ṣe kòńgẹ́ àánú Ọlọ́run. Àwa tí àláǹfààní àti lọ ṣe i'tikaf kọ́lọ́run jọ kó fàwọn náà ṣe kòńgẹ́ àánú Ọlọ́run. Wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Lẹ́yìn wá gba níbi tá a fẹ́ sáré mẹ́nubà ṣókí lásáré kó mẹ́ lórí ọ̀rọ̀ i'tikaf yẹn, òun ni pé àsìkò wo la lè wọ i'tikaf. Nígbà tí Ramadan bá ti pé 20 láti 21 láti bẹ̀rẹ̀ sí ní wọ i'tikaf, 22 a lè wọ i'tikaf. Èyí tó ti dáa jù nìyẹn, ká tètè jọ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn, èyí tó ti dáa jù nìyẹn. Ṣé a lè kó ní i'tikaf? Bẹ́ẹ̀ ni a lè kó ní i'tikaf. Torí i'tikaf tá a bá ti wọ̀ kò sáǹfààní fún wa pé à ń jáde mọ́ o, torí a lọ kóra ró ni o. Ìyẹn máa ń fọjọ́ mẹ́wàá yẹn lẹ̀ ní consultant, wàá fi ọjọ́ yẹn lẹ̀, gbogbo ọjọ́ mẹ́wàá yẹn wàá fi lẹ̀ pápátá láti lè fi ṣe ìbádà fọ́lọ́run ọba. Àmọ́ àwọn conditions kan máa ń ṣẹlẹ̀ tí ó gbìyàn jáde, Ọlọ́run má jẹ́ ara burú. Bóyá táwọn kankan bá ṣẹlẹ̀ tí ó gba kíyàn jáde, tí yóò gbọ́dọ̀ má débẹ̀ àfi kíyàn débẹ̀, èèyàn gbọ́dọ̀ jáde ni o. So mi ìdẹ̀fẹ́ mention àwọn nǹkan yẹn, Ọlọ́run má fi ìbànújẹ́ òjijì, Ọlọ́run má jẹ́ ó tọ́ sẹ́nu kọ̀ọ̀kan wa. Wala hawla wala quwwata illa billah. Ẹnìkan wá kú, ẹni báyìí kú o, wọ́n fẹ́ ṣe jánásà fún o, kò sẹ́yìn tó kan ẹni tó wà ní i'tikaf. Àfi tó bá yín pé ẹni tó kú yẹn jẹ́ èèyàn ẹ̀, ó jẹ́ ẹbí ẹ̀, ó jẹ́ ara ilé ẹ̀, kó lọ ṣe ojúṣe ẹ̀ kó dẹ̀ padà sí i'tikaf. I'tikaf ò kì í ṣàyè tíyàn ń jáde kó, tíyàn máa lọ tíyàn máa bọ̀, tíyàn máa lọ tíyàn máa bọ̀. Ìyẹn máa ń wà ní i'tikaf ni títí èèyàn fi ṣe tán. Àmọ́ wá gbọ́n conditions kan wá, ẹni tó bá jẹ́ ń gbé oníṣẹ́ ìjọba ni, wọn sì fún láǹfààní, wọn ò fún láyè ibi tó ti ń ṣiṣẹ́, ó lè máa lọ bí iṣẹ́ láàárọ̀. Tó bá jẹ́ sí pé mosque yẹn bá jẹ́ mosque tó létò tí wọ́n sì fààyè bẹ́ẹ̀ lẹ̀, so yóò sign out nígbà òun lọ bí iṣẹ́. Tó bá dẹ̀ ti dé padà lọ́sàn-án yóò sign in nígbà òun ti dé padà o, kò dẹ̀ tún gbọ́dọ̀ jáde mọ́ títí yóò ti fi di àárọ̀ ọjọ́ kejì. Torí i'tikaf tó ní májẹ̀mú púpọ̀ ni, kọ́lọ́run jọ kó fi wá lọ́kàn balẹ̀ tá a lè láǹfààní àti fi mẹ́wàá yẹn lẹ̀ láti má jáde láti fi wá ojú rere àti àánú Ọlọ́run. Èyí tó wá dáa jù, torí Ànábì sallallahu alaihi wasallam ó ní ààyè tó dáa jù láti ṣe i'tikaf òun ni mọ́sálásí. Ó wá júwe mọ́sálásí mẹ́ta kan tó dáa jù láti ṣe i'tikaf. Alákọ̀ọ́kọ́ mọ́sálásí tó yà Ànábì sallallahu alaihi wasallam tó sọ fún wa òun ni Masjidul Haram, òun ni Makkah, ká lọ ṣe i'tikaf níbẹ̀.
ẹlẹ́kejì mọ́sálásí tó sọ fún wa òun ni almasjidu annabawi mọ́sálásí tóun náà kọ́ fún rẹ̀ tó ń bẹ lu Madina ṣe nígbà àkọ́kọ́ ṣe dáadáa ń bẹ lára nabi sallallahu alayhi wa sallam. Then mọ́sálásí ẹlẹ́kẹta òun ni almasjidu al-aqsa mọ́sálásí tó wà ní Palestine lẹ́ni tí àwọn Israel tí wọ́n ń dààmú lórí ẹ̀yẹn. So abẹ́ kọ́lọ́n jọ kó gbógun fún wọlé Islam lórí mọ́sálásí yẹn torí ihun tó nípìnlẹ̀ nínú ẹ̀sìn wa ni mọ́sálásí yẹn. ṣe wá lẹ́yìn mọ́sálásí mẹ́ta yìí ìkẹ́ Ọlọ́run jọ ó dáa kíyàn bẹ Ọlọ́run bá rísìkì tọ́lọ́run bá kẹ́yàn tíyàn lówó lọ́wọ́ mọ́sálásí tó dáa jù láti lọ ṣe itikaf òun ni Masjidul Haram ní Maka àbí Masjidul Nabawi ní Madina kíyàn lọ bẹ̀ kíyàn lọ ṣe itikaf tá bá fẹ́ fi débẹ̀ ní mẹ́wàá gbẹ̀yìn Ramadan ni á bá àwọn èrò ń bẹ̀ bí ìgbà tí wọ́n ṣe hajj torí ẹ̀ wàá máa fi sọ fọ́lọ́run kọ́lọ́run mọ́ fòṣì ta ẹ́ òṣì ò dá o tó bá ráfà kan tó bá sọ fún ẹgbẹ́ kí ló fẹ́ fowó ṣe má wá owó ayé lásán ni má dáwó bẹ́ẹ̀ lọ́run bá kọ́ lọ́run bá rò ẹ́ lọ́rọ̀ torí tiwa lọ́run fi dá rísìkì torí tiwa lọ́run fi dá ọlá torí tiwa náà Ọlọ́run sọ fún ẹgbẹ́ tóun bá fún ẹ lókun ní fún ẹ lálìkìyàmà owó yẹn náà nìyẹn fi ń rà lìkìyàmà. So ṣùgbọ́n wọ́n tó bá jẹ́ ẹlẹ́gbẹ́ jẹ́gẹ́dẹ́ tó bí tiwa yìí tó yẹ pé àṣírí wa ń bò ní àlọ́ lọ Ọlọ́run tó àṣírí ni mọ́sálásí náà bá ti ń kí jumat ibẹ̀ ni kò lọ kò ti lọ ṣe ẹ̀yìn tí káfù tiẹ̀ kọ́lọ́run jọ kó gba níbàdà fún wa mọ́sálásí náà tẹ̀ tí ń kí jumat tó fẹ́ lọ yẹn náà wàá ṣèwádìí báwo lọ́ ṣe ń ṣe ẹ̀yìn tí káfù wọn báwo lọ́ ṣe ń ṣe tahajud wọn kó má jẹ́ ibi tán ti ń ṣe tahajudi ibi tán ti ń ṣe tahajud ní kí wọ́n lọ ní tiẹ̀ Ọlọ́run jọ kó gba níbàdà fún ẹnìkọ̀ọ̀kan wa Ọlọ́run wájọ kó já báni Ọlọ́run pàdé láyé àti ní gbangba alkiyama bila hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àwọn nǹkan tí a fẹ́ ká máa ṣe ní itikaf àtàwọn nǹkan tá a fẹ́ ká ṣe ní itikaf ìwà tó bá jẹ́ sí pé ìwà àtọkọ ẹ̀ àbí ìwà àtìyàwó ẹ̀ lẹ́jọ́ lọ ṣe ní itikaf Ọlọ́run bá kọ̀ fún yín o pé ẹ gbọ́dọ̀ súnmọ́ra yín o nígbà tẹ́ bá wà ní itikaf o ẹ lè bára yín sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ láǹfààní kẹ́ ẹ fọwọ́ kanra yín débi tẹ́ máa wá fẹnu kora yín lẹ́nu ẹ lè bára yín sọ̀rọ̀ ẹ lè ránra yín ṣẹ́ ẹ lè bára yín sọ̀rọ̀ lórí fóònù ṣùgbọ́n ẹ wá wà ní itikaf ẹjọ́ lọ́n fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ Ọlọ́run ti sọ fún Ànábì sallallahu alaihi wasallam wala tubashiruhunna wa antum aakifuna fil masajid tó bá yín pé wọ àtàwọn ìyàwó ẹ̀ lẹ́jọ́ fẹ́ ṣe itikaf má súnmọ́ wọn rárá Ọlọ́run kìlọ̀ fún Ànábì ni ẹ gbọ́dọ̀ súnmọ́ ìyàwó yín rárá ẹ gbọ́dọ̀ débi tán wà rárá wa antum aakifuna fil masajid nígbà tí gbogbo yín bá ti wà ní itikaf tẹ́ bá fẹ́ nídìí gbé ẹ fẹ́ bára yín sọ̀rọ̀ ẹ bára yín sọ̀rọ̀ lórí fóònù àti text ara yín kẹ́ fi bára yín sọ̀rọ̀ tó bá jẹ́ bó di parangi gbé àfi kẹ́ ríra yín ni ẹ jáde síta kẹ́ méjì ríra yín kẹ́ sọ tẹ́ fẹ́ sọ oníkálukú padà sí ààyè rẹ̀ eléyìí ní ìkìlọ̀ tí Ọlọ́run bá tó fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn wá àgbà náà wọ́n ṣe wá lójú kòkòrò tá bá wà ní itikaf ká máa ṣe ìbádà tó pọ̀ ká kún fún bẹ̀lọ́hun tó pọ̀ ká kún fún àforíjì tó pọ̀ gẹ́gẹ́ bí kasolat ká máa kírun ẹ mọ̀ pé àǹfààní tí ó fún wa a máa kírun wákàtí 5 yóò máa pé a máa kí tarawih dáadáa ní itikaf wa tilawatul Qur'an á dẹ̀ láǹfààní àti máa ṣe tìláwà púpọ̀ àwa tá a bá mọ Qur'an ké a ti sọ fún wa wípé èèyàn kì í dàgbà ẹ̀kọ́ Qur'an a lọ kẹ́kọ̀ọ́ Qur'an bá a ṣe ń ké Qur'an èèyàn ń dàgbà rẹ̀ o a lọ kọ́ ìwọ tó bá já sí pé translation one ló ń lò kò lè dàbí kó o mọ Arabic yẹn ká o torí Arabic yẹn gangan fún rẹ̀ kíkà rẹ̀ ó wà spiritual fún yẹn gangan ó wà spiritual fún ẹ̀mí èèyàn so ká máa sọ ti translation torí translation yẹn àgbọ́yé ẹni tó ṣe náà ló fi kọ́ ṣùgbọ́n àrọ̀bíyà bó ṣe wà yẹn bó ṣe wà látọ̀dọ̀ Ọlọ́run nìyẹn direct so a máa ṣe tìláwà tó Qur'an ìwọ tó bá wà lè ṣe tìláwà máa gbọ́ Qur'an o lè mú earpiece kó fi sétí kó máa play Qur'an kó máa gbọ́ kó máa dágbọ́ kó dẹ̀ máa disturb àwọn tí ó kù tó bá dẹ̀ jẹ́ wáàsí náà ló fẹ́ máa gbọ́ kó máa disturb àwọn tó kù ní àsìkò tán bá fi ilẹ̀ fún yín as free time ṣùgbọ́n tó bá jẹ́ àsìkò tí wọ́n ń gbé wọ́n ti fix àwọn programs fún yín ẹ gbọ́dọ̀ ṣe nǹkan kan ju program tí wọ́n bá fix fún yín lọ lẹ́yìn yẹn a tún máa wá ṣe istighfar a pọ̀ lẹ́ni tí ó máa ṣe istighfar Ànábì sallallahu alaihi wasallam ó ní man lazima istighfar ẹni tó bá máa ń ṣe astaghfirullah tó bá máa ń ṣe dáadáa ja'ala Allahu lahu min kulli dhikin makhraja Ọlọ́run ọba ó mú ìṣòro gbogbo ohun tí ń jẹ́ ìṣòro ẹni yẹn Ọlọ́run á dẹ̀ mú kó fún wa min kulli hammin faraja gbogbo ohun tó ń jẹ́ bànújẹ́ ẹni yẹn Ọlọ́run ó mú kó fún yóò yọ ẹni yẹn kó ń bẹ̀ warzuquhu min haythu la yahtasib kódà ibi tẹ́ni yẹn ò fọkàn sí Ọlọ́run ó sì ní kárísì kí máa ti bẹ̀ wá bá sallallahu alaihi wasallam fẹ́ tó bá máa ń ṣe astaghfirullah ẹnìkan wá béèrè kan ó ní wọ́n sọ wípé tíyàn bá ń ṣe astaghfirullah tó bá ti ń pọ̀ jù ẹ̀mí yẹn ò kí ń gùn Ànábì Muhammad sọ bẹ́ẹ̀ fún wa alukur'an ò sọ bẹ́ẹ̀ fún wa èyí tí alukur'an sọ fún wa ní pé faqultu astaghfiru rabbakum innahu kana ghafara ẹ máa ṣe istighfar kó pọ̀
ẹ máa wá àforíjì lọ sọ́dọ̀ Ọlọ́run láì mọye ìgbà kó pọ̀ nítorí pé Ọlọ́run bá ọba aláforíjì ni bí yẹn bá ti wá ń ṣe léyìí Ọlọ́run wá ní pé yorùzílì sàmà aleikum midirọ̀rọ̀ ẹni tó bá ti ń ṣe istighfar tó bá ti pọ̀ dáadáa Ọlọ́run máa sọ ìkẹ́ ìkalẹ̀ fún láti sánmà wàyùmdídìkún bí amúwálì wàbànín Ọlọ́run lóhun máa ṣàlékún àrísìkí fẹ́ ni àṣírí ẹ̀ ò ní tú láíláí òun á dẹ̀ máa fún ní ọmọ àṣẹ ẹni tó bá ń wá ọmọ tó bá ń ṣe istighfar Ọlọ́run ò fún lọ́mọ àṣẹ ẹni tó bá ń wá owó tó bá ń ṣe istighfar ògùn owó ni oore ayé wá nìyẹn o tó bá dàlù kìyàmà wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara Ọlọ́run ó tún wá fi ẹni tó bá ń ṣe istighfar dáadáa tó jẹ́ mùsùlùmí tó ń kírun tó sì ń tẹ̀lé àṣẹ Ọlọ́run tó wá ń ṣe istighfar dáadáa Ọlọ́run ó fi sínú ọgbà àlìjánà tó jẹ́ ọgbà ìdẹ̀ra tá bá ti wà ní itikaf ẹ jẹ́ ká máa ṣe istighfar dáadáa ẹ jẹ́ ká máa ṣe kó pọ̀ lóǹkà tá àtẹ̀ ní rántí lóǹkà tá à ní rántí torí a rí ẹgbàá wa kan látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam tá anábì sọ fún wa wípé ká máa ṣe istighfar torí òun gan máa ṣe 100 lójúmọ́ tá anábì bá sọ pé òun ṣe 100 lójúmọ́ ṣé ó yẹ kí wọn náà máa ṣe 100 ìwọ́jà anábì Ọlọ́run tó fẹ́ máa ṣe 100 lójúmọ́ rárá o ìwà ṣe ìtójú yẹn lọ kódà ààrẹ gbà wá mi náà tó sọ pé fa akthar àtòrí ìwáyà mi tó sọ pé fa akthar kò wá sọ déédéé àbí kò sọ iye òǹkà ìyẹn mọ́ so ó túmọ̀ sí pé láti 100 jù bẹ́ẹ̀ lọ o lè ṣe 1000 tó bá lágbára bẹ́ẹ̀ o lè ṣe 2000 tó bá wùn ẹ́ bẹ́ẹ̀ o lè ṣe 9000 tó bá wùn ẹ́ bẹ́ẹ̀ o lè ṣe 10000 tọ́lọ́run bá fapá ẹ̀ka kò sáburú bẹ́ẹ̀ so kọ́lọ́run jọ kó fún wa ní àgbọ́yé Ọlọ́run lẹ́yìn wá àgbà náà á dẹ̀ máa ṣàdúrà àdúrà la ló ń ṣe ní ìtìkáfò a máa ṣàdúrà àtọ̀sán àtòru a máa bẹ̀ lọ́hùn a máa mo ti sọ fún wa ìwọ ló mọ ohun tó gbé ẹ débẹ̀ o gbogbo àwọn tó lọ ṣe umura nínú Ramadan yìí wọn lọ ṣeré o oníkálukú wọn wà nù Ọlọ́run bá lọ ni ìwọ tó wá lọ ṣe itikaf má lọ ṣeré níbẹ̀ ìwọ náà wà nù Ọlọ́run lọ ìwọ náà tó wá lọ ṣe itikaf tó jẹ́ pé ilé ló wà tó fẹ́ máa jí lóru má fi ṣeré o tó bá wà ń di ọjà ẹ gan jẹ́ kí tí wàá máa fi ṣèrántí Ọlọ́run kó wà lọ́wọ́ ẹ ó lè jẹ́ subaha tá a máa ń pè ní tẹ̀síbí kò sáburú bẹ́ẹ̀ tó bá jẹ́ pé orúkọ Ọlọ́run ló fi ń ṣe torí tí tẹ̀síbí bá ń bẹ lọ́wọ́ yẹn yóò máa ṣìyàn bí kí yẹn máa ṣàfikàr bí kí ní yẹn náà bá ń dígítà yẹn náà bá ń bẹ lọ́wọ́ yẹn yóò máa ṣìyàn bí kí yẹn máa ṣàfikàr so a máa pọ̀ lẹ́yìn tí yóò máa ṣe àdúrà tí ó sì máa rántí Ọlọ́run tán bá dẹ̀ ti ń pèrun básìkò òrun tó a lọ kírun lẹ́yìn ìwà àgbà náà a tún máa ṣàṣàlátù tó pọ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam ká sì jẹ́ni tí ó máa gbọ́ wáàsí tá a bá sì fẹ́ máa gbọ́ wáàsí ti pọ̀ o wáàsí ti pọ̀ o àwọn wáàsí tí ó tún ẹ̀mí wa ṣe ni ẹja máa gbọ́ o àwọn wáàsí tí ó fọ ọkàn wa mọ́ ni kẹjá máa gbọ́ o.